nítorí bí òjò ṣe ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nílé ìwé wọn ọ̀gá iléèwé rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ Kwara látàrí ọṣẹ́ tí òjò àkọ́rọ̀ nílùú Ijagbo ìpínlẹ̀ Kwara ṣe níléèwé Ansarudeen College lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹta ọdún 2025 yìí ọ̀gá iléèwé náà ọ̀gbẹ́ni Musbaudeen Ọláníyì àti arábìnrin Saheed AM ti rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè yìí NEMA àti gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak láti ràn wọ́n lọ́wọ́ ní kíákíá nítorí pé àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó bàjẹ́ kọjá àfẹnusọ tó sì lè ṣokùnfà àkóbá ńlá fún ẹ̀kọ́ àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ nílé ìwé ọ̀hún. Òjò tó rọ̀ nírọ̀lẹ́ ọjọ́ náà ní nǹkan bíi aago 4 pẹ̀lú àrá ńlá ló ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nílé ìwé ọ̀hún tó wà nílùú Ijagbo. Ó ṣí àwọn òrùlé kíláàsì tó ń lọ bíi 10 ó sì ba ọ̀pọ̀lọpọ̀ ìwé àtàwọn ohun èlò mìíràn jẹ́. Ọ̀gbẹ́ni Musbaudeen sọ pé ìṣẹ̀lẹ̀ náà bani lọ́kàn jẹ́ nítorí pé ó ti mú àkùdé bá ètò ẹ̀kọ́ àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ nílé ìwé náà tí àwọn sì nílò kí ìjọba tètè wá àtúnṣe sí àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ọ̀hún. Nínú ọ̀rọ̀ tiẹ̀ arábìnrin Saheed òun náà béèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn tó ríṣẹ́ gbé ọlà fún ó nítorí pé ìṣẹ̀lẹ̀ náà yóò lapa nínú ètò ẹ̀kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kò ṣàìké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara láti gbé ìgbésẹ̀ ní kíákíá nípa ríràn wọ́n lọ́wọ́ lórí dúkìá tó bàjẹ́ ọ̀hún. Ó fi kún wípé odidi òrùlé kíláàsì 10 níléèwé Ansarudeen College Ijagbo ni òjò ńlá náà ṣe lọ pátápátá.